ibà oṣù lẹ́yìnbà àjẹ́ lẹ́yìnbà alárágbó nígbà tẹ́pẹ̀lẹ̀ jà kì í bá níjà láì fọwọ́ kan ní ibà. òun ló padà nínú ẹsẹ̀ tí owó lè fà kẹ́kọ̀ọ́ irọ́ lè pa. gbáàmù yẹn dé sí ẹ orí mi ò lè kí ọ̀rẹ́ bàbá ẹ. tí mo bá kí ẹ kọ. ìjà ń bí ìjà ń bìlíkì. ìkìlọ̀ ni wọ́n wá fún ẹ. tèmi ni ọkọ mi ni. tèmi ni sẹ́ẹ̀ mo ní kí n bá ọkọ mi tẹ̀lé fẹ́. bóyá padà sí ti ń bọ̀. ó ti di ọ̀ká nínú mọ́lẹ̀ ó sì ti dijọ́ lọ kó oríjà ọ̀ká. kọ́lé sí mi jẹ́ bẹ́ẹ̀. wọ́n ní kó tó dago mẹ́fà ẹ gbọ́dọ̀ fi kọ́ ọlọ́run wọ́n gbọ́ mẹ́fà bá ti kulẹ̀ lù wọ́n bá kò tirẹ̀ wọlé. wúrà wà ìlú kan ló rọ bọ́. dọ́pẹ́ má jẹ́ òun lù. kò pa fàṣílà yìí. How many minutes? No, 20 minutes. 20 minutes. 20 minutes. Yeah, she went. You want to follow? No, back in. Come on, Lolly. Come on, Lolly. Come on, Lolly. Come on, Lolly. Oh, no.